alhamdulillah sọ ademi dúpẹ́ lọ́wọ́ ìyá wa alájà sùúrà tí wọ́n jẹ́ kó sùn tó yẹn máa ń ṣe ní gbogbo ìgbà wọ́n tún rán wa jáde báyìí ká tó lọ fún àwọn aláwẹ̀ àtàwọn onílẹ̀ǹtì ní oúnjẹ àwẹ̀ ní oúnjẹ ìṣúná kí Ọlọ́run gbà ní ìbádà fún wọn àti gbogbo àwọn tí wọ́n kún wọn lọ́wọ́. Allahumma àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iléeṣẹ́ Alesh Star TV alájà sọ̀rọ̀ látàwọn àbẹ̀kẹ́ àdé Ọlọ́run àtúbọ̀ máa kún wọn àti ń jáde lọ ní gbogbo ìgbà láti ìgbà táwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ láti 1 títí dé òpin iná tí máa ń ṣe tí kò ń ṣe ní tí kò ń ṣàná tí kò dẹ̀ ń ṣọ̀la Ọlọ́run ò ní jẹ́ kó tán lọ́wọ́ wọn Ọlọ́run ò ní dẹ́mi wọn lógbòdò lágbára Ọlọ́run a máa rí wọn pé iléeṣẹ́ Alesh Star TV ò ní bàjẹ́ wọn ò ní jẹ́ ní àná nínú ayé wàràfàlà òmọ̀kànà àlìyé. Ọ̀ní fẹ́lẹ́ ṣàṣemọ́ o. Àmín. Lágbára lọ. Wíwírare láéláé. Alájà sùúrù bẹ́ẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀. Àríjẹ́ni tó fún ẹlòmíì jẹ́. Kọ́lẹ́tà wa máa padà tọrọ jẹ. Nítorí kò bọ́lá ẹ̀ ṣe ìbàjẹ́. Tírú ẹ̀ bá pọ̀ lọ́kùnrin tó jẹ́ pé nínú olówó àfirú ẹ̀ rẹpẹtẹ. Ayé ò bá ti bọ́ sódì rárá. Àbẹ̀kẹ́ tí òun ayé lè bíun. Ó ṣeé ṣe fáwọn Mùsùlùmí ló ń ṣe. Fáwọn tó jẹ́ Kìrìsìtẹ́nì yanyan. Sùúrù ò parí apá kan gbé kànga. Tó bá tún rẹ́ni tó kọ́lẹ̀ fún gidi gan. Gbogbo ipá ló máa tún ṣàfigbéga. Ó ládùúkẹ́ wá fi ṣe ìṣe dáadáa o. Ó lé mi àdùkẹ́ máa fi ṣe ìṣe dáadáa. Gbogbo ohun tó ń bá mọ láti ìjẹ́ kó yá.